ẹ jẹ́ sáré fún wa ní iṣẹ́ oṣólẹ̀ wàràwàrà tá a fi ń rí bíi 300,000 700,000 tàbí 1 million sókè. Kí ni tẹ́ ẹ fẹ́ bá mi wá? Májẹ̀mú iṣẹ́ ni kó o gbọ́, kó o share rẹ̀ sẹ́lòmíì, kó o fi kọ́mẹ̀tì kó o fi dúpẹ́ kó ba lè jẹ́ fún ẹ. Wàá bá mi lọ wá ẹyin ẹyẹlé tó mọ́ ẹyọ kan, ẹyin pẹ́pẹ́yẹ tó mọ́ ẹyọ kan, ẹyin adìyẹ òróró tó mọ́ ẹyọ kan. Wàá bá mi wá ọtí lọ́ọ̀dù kan. Ṣíṣe rẹ̀ ní nọ́mbà mi ò tí yí padà o, mo ti ń lo nọ́mbà mi o, wọ́n ti blọ́ọ̀kù ti tẹ́lẹ̀ 081 04 06 8456. Nọ́mbà tí mò ń lò ń sìn nìyẹn, àtúbàtúṣe fún gbogbo wa. A wà mú ẹyin ẹyẹlé, ẹyin pẹ́pẹ́yẹ, ẹyin òróró yìí, a fọ̀ sínú kọ́ọ̀pù kan. A wà pò dáadáa, tá a pò dáadáa, tá a fi ṣíbí pò dáadáa. Ọtí lọ́ọ̀dù tá a rà yìí, ẹ dà díẹ̀ kúrò ńbẹ̀. Ẹ wá da ń tá a kò yí ẹ dà sínú ọtí lọ́ọ̀dù yẹn. Ẹ wá ṣéèkì rẹ̀. Bẹ́ẹ̀ ni tó bá ti di àràárọ̀, ẹ máa bù sínú glass cup bí eléyìí. Ẹ yá sí lẹ́ẹ̀mẹ́ta. Orí ẹyẹlé kì í burú kó má lò ó mú sìn. Orí adìyẹ kì í burú kó má lẹ́ni tí ó sìn. Orí pẹ́pẹ́yẹ kì í burú kó má lẹ́ni tí ó sìn. Ojúmọ́mọ́ lónìí ọkùnrin obìnrin àwa máa fowó sìn ní lágbájá ọmọ lágbájá, àwa dààmú, àá bá wa lára mu o.